A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wá ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 12 nínú oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Lórí bí àwọn olóṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń palẹ̀mọ́ fún ìgbáradì ètò ìbò ọdún 2027 àti bí àwọn olóṣèlú kan bí wọ́n ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan darapọ̀ mọ́ kan tí àwọn kan sì ń dá ẹgbẹ́ òṣèlú mìíràn sílẹ̀ láti lè gbójú àgàn ètò ìbò wo ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027. Ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè, ní awuyewuye kan ti ti ọ́fíìsì rẹ̀ jáde wípé gómìnà ọ̀hún ti ń palẹ̀mọ́ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tó gbé dé orí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tó ti mú ìbẹ̀rù bojo wá nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ náà tó ń ti fà á kájà láàrin ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn èyí tí wọ́n ṣe ìwádìí lẹ́nu àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ pọ̀ pẹ̀lú gómìnà Adélékè àti àwọn tí wọ́n súnmọ́ bí ìṣọ̀rùn fi yé wa wípé lótìtọ́ ń lódodo ló dàbí ẹni wípé gómìnà Adélékè ń gbáradì láti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n nígbà tí àwọn oníròyìn yóò fi ìròyìn wá ọ̀kan nínú àwọn tó jẹ́ òṣìṣẹ́ pọ̀ pẹ̀lú gómìnà Adélékè, ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Ọláwálé Rashidi, nígbà tóun yóò fi báwọn oníròyìn sọ̀rọ̀ lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀, sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní ẹsẹ̀ méjèèjì ni gómìnà Adélékè fi dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP, bẹ́ẹ̀ sì ni kò sí nínú ìgbáradì tàbí ìpinnu rẹ̀ wípé òun yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú PDP ló ń sọ wípé ìwà gómìnà ti yí padà láti ìgbà tó ti ṣe àbẹ̀wò sí ilé ààrẹ Bọ́lá Tinubu àtòun àti ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tí ń kọrin David Adeleke Davido àti ẹ̀gbọ́n rẹ̀ Adédèjì tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ààrẹ Tinubu tó wà ní Bọ́dìlàn ní ìpínlẹ̀ Èkó nínú oṣù kẹfà. Ló dàbí ẹni wípé gómìnà Adeleke ó ti ń yí padà nínú èròǹgbà rẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n Ọláwálé Rashidi ní kò sẹ́ni tó lè gba ilé baba ọmọ lọ́wọ́ ọmọ a kì í gbàkàtà lọ́wọ́ akítì. Ó ní ẹsẹ̀ méjèèjì ni Adeleke fi dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ilé ẹjọ́ ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ láti ṣe lórí àwọn tó bá jẹ́ wípé ètò ìbò ó gbé wọlé lọ́nà kan sí kejì, léyìí tó mú ọwọ́ kan jàre màkàrúrù dání. Ṣùgbọ́n lánàá bí omi báyìí ń làwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC àti alátìlẹyìn gómìnà ìpínlẹ̀ Edo eyín ọ̀gbẹ́ni Monday Ekpebolo àti igbákejì gómìnà ìpínlẹ̀ Edo eyín ọ̀gbẹ́ni Dennis Idahosa tí í ṣe tẹgbẹ́ òṣèlú APC àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba, àwọn lẹ́nu lọ́rọ̀, àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n tú jáde bí omi lánàá tí wọ́n ṣe ìwọ́de káàkiri ilé ìjọba àti àwọn agbègbè kan nílùú Benin tí ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún látàrí ìdájọ́ ilé ẹjọ́ èyí tí wọ́n dá wípé ìbò tó gbé gómìnà Monday Ekpebolo tó gbé wọlé gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Edo lọ́dún tó kọjá ojúlówó ìbò ni tí ò sí òjòrò tàbí màkàrúrù nínú rẹ̀. Nípa ìdí èyí, ẹni tó péjọ́ eyín tí í ṣe ọmọ oyè tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ní kó lọ rèé ṣàgbéjẹ́mọ́wọ́ kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà nítorí pé kò ní ẹ̀rí kankan èyí tó fi hàn gbangba wípé ìbò tó gbé Ekpebolo wọlé
kì í ṣe ojúlówó. Nípa ìdí èyí òun ló mú ilé ẹjọ́ náà láti dá wípé Ekpebolo òun lójúlówó ọmọye tó wọlé lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò àwọn gómìnà ọ̀hún tó wáyé o lọ́dún tó kọjá ní ìpínlẹ̀ Edo. Báyìí ńlá àwọn olólùfẹ́ rẹ̀ àmọ́ ẹgbẹ́ òṣèlú APC àti gómìnà tìkálà rẹ̀ ń ló bọ́ síta o láti fi ìdùnnú ijó òun ayọ̀ lẹ́yìn ìdájọ́ ẹlẹ́jọ́ náà láti fi hàn sí Ọlọ́run àti àwọn olólùfẹ́ ní ìpínlẹ̀ Edo. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀hún gómìnà Monday Ekpebolo ni òun yóò tanná ṣe ìwádìí ètò ìṣèjọba eyín Godwin Obaseki èyí tó kúrò lórí àlééfà tóun fi bọ́ síbẹ̀ wípé òun yóò ṣe ìwádìí pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan tóun ti gbé dìde nítorí wípé òun rí àwọn nǹkan ìfura kan lórí tábìlì ọ̀hún èyí tí gómìnà àná tí í ṣe Godwin Obaseki tó wù tó sì jẹ́ nǹkan tó lè mú àkóbá ìfàsẹ́yìn bá ètò ọrọ̀ ajé ìdàgbàsókè ìpínlẹ̀ Edo. Owó náà tó ń lọ bí bílíọ̀nù 6 kan lọ́tọ̀ àti bílíọ̀nù 2 náírà lọ́tọ̀ èyí tí wọ́n ní wọ́n pe àwọn agbaṣẹ́ṣe wọlé láti máa ṣiṣẹ́ kan nínú iléeṣẹ́ ọba ní ìpínlẹ̀ Edo tó sì jẹ́ wípé owó tó yẹ kí wọ́n san fún àwọn òṣìṣẹ́ ọ̀hún kò yẹ kó wọ mílíọ̀nù 5 náírà ṣùgbọ́n tó jẹ́ pé bílíọ̀nù 6 àti bílíọ̀nù 2 tí àpapọ̀ owó náà lọ bí bílíọ̀nù 8 náírà ni wọ́n ní Godwin Obaseki ló san jáde. Ekpebolo ni òun yóò ṣe ìwádìí tí ajere ìwà bàjẹ́ òun bá ṣí mọ́ Obaseki lórí. Dájúdájú ilé ẹjọ́ ni yóò padà tún ọ̀rọ̀ ọ̀hún dá sí o tí wọn yóò sì ṣe ìdájọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Ilé ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Ògùn tó kalẹ̀ sílùú Abẹ́òkúta Ìṣàbọ̀ tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn mà ni wọ́n ti dá ẹjọ́ fún àwọn ọmọdékùnrin kan tí wọ́n ṣe àṣemáṣe ìwà ìpànìyàn fún ètùtù ọlà lọ́dún 2022 ni wọ́n ti dá ẹjọ́ ikú o fáwọn méjì nínú wọn nígbà tí wọ́n ní ẹnì kẹta wọn kí wọ́n fi èyí hùn sí ẹ̀wọ̀n gbére o. Bẹ́ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ abàmì tó gba omi lójú àwọn abiyẹmọ nílùú Abẹ́òkúta nínú oṣù kínní tí í ṣe ọjọ́ 22 oṣù kínní ọdún 2022 nígbà tí wọ́n ní àwọn ọmọdékùnrin kan tí ọjọ́ orí wọn wà lábẹ́ 20 ọdún tí wọ́n ń lọ bíi 4 ṣùgbọ́n tí wọ́n ní ọ̀kan nínú wọn kò mọwọ́ kò mẹsẹ̀ tí ilé ẹjọ́ sì ti fi èyí hùnlẹ̀ láti ọdún tó kọjá látàrí pé ìwádìí fi hàn wípé ẹnì kẹrin yìí kò mọwọ́ kò mẹsẹ̀ nínú iṣẹ́ àti àkóbá búburú ọ̀hún. Àwọn 3 yòókù èyí ni wọ́n ti fi sí ọgbà àhámọ́ o. Láti ìgbà náà ni ìdájọ́ ti ń lọ bọ̀ lórí àwọn ọmọdékùnrin ọ̀hún. Lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀ ni wọ́n gbé idà ẹjọ́ ọ̀hún wọ́n tún gbé sókè láti lè dá ẹjọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Èyí tí adájọ́ àgbà ilé ẹjọ́ náà eyín adájọ́ Olúgbóyèga Ògúnfowórà ló tún ẹjọ́ ọ̀hún dá o. Èyí tó ní ẹni tó hùwà ibi ọ̀hún gangan tí í ṣe ọ̀rẹ́kùnrin sí ọmọdébìnrin ọmọdún 16 ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Sọfíàtù èyí tí wọ́n ṣekú pa ipò òun gangan ni ìdájọ́ yóò bẹ̀rẹ̀ lórí rẹ̀. Àwọn ènìyàn ọ̀hún ní orúkọ Mustekim Balógun òun gangan ló jẹ́ ọ̀rẹ́kùnrin sí Sọfíàtù èyí tó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí pé Sọfíàtù ní ọjọ́ 22 oṣù kínní ọdún 2022 wípé kó wá bá òun nílé o lẹ́yìn tí Sọfíàtù ti ń ṣe ọmọ ọdún 16 16 years tóun náà lọ rè bá ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí èyí Mustekim Balógun ni wọ́n jọ ní àjọṣepọ̀. Lẹ́yìn náà ni wọ́n fún ọmọ òun lọ́rùn pa tí wọ́n sì gé orí rẹ̀ láti fi ṣe ètùtù ọlà síwájú kó tó di pé ọwọ́ pálábá wọn ó sége. Mustekim Balógun àti Soliudeen Májẹ̀kódùnmí àwọn méjèèjì yìí gangan ni ó wà nídìí ìwà ìbàjẹ́ náà kó tó di wípé ọwọ́ ọlọ́dẹ ó ti ẹ̀wọ̀n níbi tí wọ́n ti gé orí ọmọ náà èyí tí wọ́n gbé sínú apẹ tí wọ́n sì ń dáná sun lóru kó tó di pé àwọn ọlọ́dẹ wọ́n kẹsẹ̀ bá wọn níbi iṣẹ́ ibi ọ̀hún. Báyìí ni ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ náà eyín adájọ́ Ògúnfowórà ló ní Mustekim Balógun àti Soliudeen Májẹ̀kódùnmí wọ́n ní àwọn méjèèjì wọ̀nyí ní kí wọ́n lọ yẹ igi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ẹnu wọn ní ìgbà tí wọ́n ní kí ẹnì kẹta wọn eyín Lukman Abdulgafar kí wọ́n fi eyín sí ẹ̀wọ̀n gbére títí tí ó fi lo dáúlà rẹ̀ tán inú ọgbà ẹ̀wọ̀n ni ó ti lò ó. Tí adájọ́ náà sì ní ohun tí wọ́n ṣe yìí jẹ́ ohun tó burú jáyè nígbà tí alámòjútó fún ètò ìdájọ́ àti
ọ̀rẹ́jọ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ògùn tóun náà ka ìdájọ́ ilé ẹjọ́ ọ̀hún sí etígbọ̀ àwọn oníròyìn nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, arábìnrin kan rèé èyí tí wọ́n ní ó jábọ́ sínú kànga tó ń lọ bí ìwọ̀n bàtà eyín 160 ní agbègbè Ìjẹ̀gùn nílùú Èkó lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látọwọ́ ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó ètò orí sí ìdóòlà ẹ̀mí àti iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sọ di mímọ̀ wípé 30 oṣù kẹfà ọdún yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 3:20 lọ́sàn-án. ètò wọn ní arábìnrin náà ló jábọ́ sínú kànga ọ̀hún tó wà ní agbègbè ilé kan èyí tí wọ́n ń kọ́ lọ lọ́wọ́ ní agbègbè Ìjẹ̀gùn ní ìpínlẹ̀ Èkó. wọ́n ní kó tó di wípé wọ́n pe àwọn panápaná tí ń dóòlà ẹ̀mí àti àwọn tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kí wọ́n tó débi ìṣẹ̀lẹ̀ náà. wọ́n ní arábìnrin ọ̀hún ló ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ẹni tó jẹ́ agbẹnusọ fún ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó rí sí ìdóòlà ẹ̀mí àti panápaná eyín arábìnrin Maria ṣe lálàyé arábìnrin Maria Fádàìró ṣe lálàyé wípé ìpè lemọ́lemọ́ nígbà tí àwọn òṣìṣẹ́ yóò fi támúra débẹ̀ arábìnrin ọ̀hún ló ti lọ, ṣùgbọ́n tí wọ́n ti gbé òkú rẹ̀ jáde tí wọ́n sì ti ṣe lọ́nà èyí tó tọ́ àti èyí tó yẹ tí wọ́n ti ké sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti mọ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe lọ sí, wípé arábìnrin tó kó sínú kànga náà ló gba ibẹ̀ jọlọ́wọ́n bá nípè. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrò ìmí nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé a ò ní rí wàhálà ìdààmú Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.